ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú tí wọ́n nífọ̀n lé ìkànnà ní ìlú Ògbómọ̀ṣọ́ tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyún ọ̀jọ̀gbọ́n Raphael Afọ̀njá, tó tún jẹ́ ọ̀kan lára àwọn olóṣèlú tí ó dáńtọ́ tó wá láti ìlú Ògbómọ̀ṣọ́, ìlú tó ti ń jẹ kàtàn kan tó fẹ́ kọyàn galè. Ó mà ti padà sí ọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé tó ti sá kúrò, tó sì jẹ́ pé níṣe ni àwọn olólùfẹ́ àti ọmọlẹ́yìn gómìnà Ṣèyí Mákindé ni wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wípé ìròyìn ayọ̀ ló jẹ́ fáwọn, àti pé eléyìí yóò túbọ̀ tún ran àwọn lọ́wọ́ sí i láti jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún tó ń bọ̀. Ẹ rántí wípé ọ̀jọ̀gbọ́n Raphael Afọ̀njá, ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́, ó ní kọmíṣánná ọ̀rọ̀ iṣẹ́ tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, the former commissioner for works láyé ìjọba olóògbé Abíọ́lá Isiaka Ajímọ̀bí, ṣùgbọ́n tó jẹ́ pé nígbà tó yá ẹni ọkùnrin náà padà kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì lọ sínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP, èèyàn lẹ́yìn gómìnà Ṣèyí Mákindé, tó jẹ́ pé òun náà wá di ọmọlẹ́yìn gómìnà Ṣèyí Mákindé. Ṣá o, níṣe ni ọkùnrin náà ló mà tó kúrò lẹ́yìn Mákindé lọ́dún tó kọjá tó padà sínú ẹgbẹ́ òṣèlú APC ẹ̀. Ọ̀rọ̀ yìí ni ó sì dá awuyewuye ńlá sílẹ̀, ṣùgbọ́n ní báyìí ọ̀jọ̀gbọ́n Raphael Afọ̀njá ó ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú APC o, tó yìí jẹ́ pé ó ti padà sẹ́yìn gómìnà Ṣèyí Mákindé inú ẹgbẹ́ òṣèlú Allied People's Movement APM tí gómìnà Ṣèyí Mákindé tó ti darapọ̀ mọ́, tó ti fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nú ẹ̀, tó yìí jẹ́ pé ibẹ̀ làwọn ọmọlẹ́yìn náà yóò ti díje du ipò. Ìní ó kó àwọn èèyàn náà lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀, ọ̀jọ̀gbọ́n Raphael Afọ̀njá ó fi ìdùnnú ẹ̀ hàn lórí bó ṣe padà sí ẹ̀yìn gómìnà Ṣèyí Mákindé àti inú ẹgbẹ́ òṣèlú APM tó wà, tó sì jẹ́ kó di mọ̀ pé ìgbésẹ̀ ọ̀hún náà láti lè jẹ́ kí ìdàgbàsókè kó tẹ̀síwájú ní ìpínlẹ̀ Ọ̀yọ́, pàápàá kí ìdàgbàsókè kó lè wọ ìlú Ògbómọ̀ṣọ́ tó ń ti wá ní. Àwọn tí a gbọ́ pé wọ́n kó ipa takuntakun nípa bí Raphael Afọ̀njá bó ṣe padà sí inú ẹgbẹ́ òṣèlú APM àtẹ̀yìn gómìnà Ṣèyí Mákindé, ìyẹn tó jẹ́ alága ìgbìmọ̀ ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ̀yìn the chairman of the Ọ̀yọ́ State Local Government Service Commission Báṣọ̀run Akínwálé wọlé kanlẹ̀, tí wọ́n ní òun ló bá ṣèpàdé láti padà sẹ́yìn Mákindé, àti ẹni tí Mákindé fẹ́ fi ṣe igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APM lọ́dún tó ń bọ̀, èèyàn onímọ̀-ẹ̀rọ Muftau Okunsaláwu tó náà jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́, tá a sì gbọ́ pé nínú ìpàdé tí wọ́n ṣe tí Raphael Afọ̀njá fi padà, ọlọ́wọ̀ ọ̀tún gómìnà Ṣèyí Mákindé, Ọ̀túnba Ṣèyí Fámójúrò, ó ní ó bá wọn ṣe ìpàdé náà ní ilé gómìnà Ṣèyí Mákindé, tí Raphael Afọ̀njá tó náà sì tún ti dọmọ lẹ́yìn Ṣèyí Mákindé padà.